kú dédé àsìkò yìí ìròyìn yàjóyàjó lẹ́ ń gbọ́ láti kànnì Jígí Alára. Ààrẹ Tinubu ti sọ wípé iṣẹ́ ni òun wá ṣe ò kìí ṣe torí owó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ fáwọn adarí tẹ́lẹ̀ rí nílé aṣòfin àpapọ̀ lórílẹ̀‐èdè yìí tí wọ́n kọ́ wọn rìn pẹ̀lú ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ rí Nnamani. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti mú dáwọn ọmọ ilẹ̀ Nàìjíríà lójú wípé ohun tó jẹ́ ìwúrí fún iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ní ìfẹ́ láti lè sin ilẹ̀ bàbá ẹni kìí ṣe mímọ̀ dá owó sápò ààrẹ ẹni láti lè di olówó tabua. Ààrẹ Tinubu tún fi dá àwọn ọmọ ilẹ̀ yìí lójú pé ìṣèjọba òun ló gbájúmọ́ àti lè jẹ́ kí èròjà ìjọba tó dúró re kó kárí tó lórí tẹlẹ̀múlẹ̀ yìí nípa àwọn nǹkan amáyédẹrùn bíi oúnjẹ lọ́pọ̀ yanturu, ohun àmúṣagbára, ètò ààbò, ètò ẹ̀kọ́ tó mọ́yán lórí àtàwọn nǹkan àmúlò nípa tètò ọrọ̀ ajé ilẹ̀ yìí. Ààrẹ Tinubu ló sọ̀rọ̀ yìí lánàá nígbà tó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn adarí tẹ́lẹ̀ rí nílé aṣòfin àpapọ̀ àti ilé aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà nílùú Àbújá. Ó wá tẹnumọ́ wípé kì í ṣe torí owó lòun ṣe wá ipò nílẹ̀ yìí bí kò ṣe kóun lè fi ìfẹ́ láti sin ilẹ̀ bàbá ẹni àti láti lè ṣiṣẹ́ dáadáa ló ń ṣe dupò di ààrẹ ilẹ̀ Nàìjíríà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tó di fífi léde láti ọwọ́ olùdámọ̀ràn pàtàkì nípa ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé fún ààrẹ Ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ló sọ di mímọ̀ pé ààrẹ sọ wípé kì í ṣe torí owó bí kò ṣe iṣẹ́ ló mú òun dupò di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin náà pé ìròyìn ní yàjóyàjó wa láti kànnì Jígí Alára ẹ̀ka ìròyìn nípínlẹ̀ Ọ̀ṣun. Ọmọ́wùnmí Àbíòye lóníròyìn yín. Ẹ tún máa darapọ̀ mọ́ wa lórí ọ̀kan ìjọ̀kan ìròyìn yàjóyàjó àti ìròyìn ìṣẹ́jú àyà lórí ìkànnì Jígí Alára. Ẹ ṣeun tẹ́ ń wò wá, ẹ máa yáṣẹ́ o. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.